èèmọ̀ ńlá rèé bíṣọ́ọ̀bù rí ikú he níbi tó ti lọ parí ìjà fún tọkọ-taya lọ́ṣọ́gbó. ṣebí wọ́n ní ìbùkún ní fólùlàjà torí wípé ọmọ ọlọ́run la ó máa pè wọ́n. tí wàhálà tàbí rúkèrúdò bá wáyé, kí ló burú nínú pé ká pẹ̀tù sááwọ̀, ká parí ìjà kíjà ó lè tán, kí gbogbo ohun tó ń rùn lẹ̀ tán, kó ní kálukú máa gbé pọ̀ pẹ̀lú ìrẹ́pọ̀. àti wípé bí tọkọtaya bá ń jà tó fẹ́ dé góńgó dórí ìpínyà, iṣẹ́ àti ojúṣe olùṣọ́ àgùntàn ni láti parí aáwọ̀ kí wọ́n sì máa gbé ní ìrẹ́pọ̀, torí ìwé mímọ́ kò fi taratara fọwọ́ sí ìpínyà láàrin lọ́kọláya. àmọ́ ṣá, ìjà ni bíṣọ́ọ̀bù kan lọ yanjú. bíṣọ́ọ̀bù Ṣínà Ọláríbigbé Greatness ló lọ́ọ́ la ìjà nílùú Òṣogbo níbi tí tọkọtaya kan ti ń jà kó tó di pé ó kàgbákò ikú òjijì. ariwo ńlá sọ lọ́jọ́bọ̀ ọjọ́ kejì oṣù kínní ọdún 2025 nígbà tí wọ́n sọ pé ọ̀kan lára àwọn gbajúgbajà bíṣọ́ọ̀bù nílùú Òṣogbo, ìyẹn nípínlẹ̀ Ọ̀ṣun, pàdé ikú òjijì níbi tó ti lọ la ìjà láàrin tọkọtaya kan. Ṣínà Ọláríbigbé Greatness ni wọ́n pe orúkọ bíṣọ́ọ̀bù ọ̀hún, ẹni tí wọ́n ló jẹ́ olórí ìjọ Rapture Empowerment International tó wà nílùú Òṣogbo. kì í ṣe ìgbà àkọ́kọ́ rèé tí wọ́n sọ pé Ọláríbigbé Greatness yóò máa parí ìjà láàrin tọkọtaya náà, ṣùgbọ́n tí wọ́n padà gbẹ̀mí rẹ̀ níbi ìjà wọn. kálukú ló ń gbàdúrà ní ìparí ọdún 2024 pé ká má kàgbákò, ká má rí wàhálà, ká má ṣìrìn. ṣùgbọ́n ṣé ká wá sọ pé Ọlọ́run ò gbọ́ àdúrà tí bíṣọ́ọ̀bù gbà ni? kò bá jẹ́ bẹ́ẹ̀, kí ló fà á tí bíṣọ́ọ̀bù tó lọ yanjú aáwọ̀ láàrin tọkọtaya ní ìbẹ̀rẹ̀ ọdún tuntun ṣe kàgbákò ikú òjijì? ọkọ obìnrin náà ni wọ́n sọ pé ó fi ìbínú fa ọ̀bẹ yọ tó sì fi gún Ọláríbigbé, ìyẹn bíṣọ́ọ̀bù Ọláríbigbé, pa níbi tó ti ń báyàwó rẹ̀ ní gbólóhùn asọ̀ lọ́wọ́. ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ jẹ́ kó di mímọ̀ pé ṣọ́ọ̀ṣì Ọláríbigbé Greatness ni ìyàwó náà ń lọ àti pé ọ̀kan lára àwọn ògbúfọ̀ inú ìjọ ni obìnrin ọ̀hún jẹ́. ìròyìn ọ̀hún tún fìdí ẹ̀ múlẹ̀ pé ọmọ obìnrin ọ̀hún ti wà lórí ìdùbúlẹ̀ àìsàn fún ìgbà díẹ̀, tí wọ́n sì ní bíṣọ́ọ̀bù ọ̀hún ló lọ sí ilé rẹ̀ láti lọ ṣe àbẹ̀wò sí kó tó ti ipasẹ̀ bẹ́ẹ̀ pàdé ikú òjijì. kò pẹ́ tí wọ́n sọ pé olórí ìjọ Rapture Empowerment International, ìyẹn bíṣọ́ọ̀bù Ọláríbigbé, dé ilé obìnrin tí wọ́n lóun pẹ̀lú ọkọ rẹ̀ kò jọ gbé papọ̀ mọ́ náà, ni wọ́n sọ pé ọkọ rẹ̀ wọlé dé wẹ́rẹ́ tó sì bá a lórí ibùsùn ìyàwó rẹ̀ tó jókòó sí. lójú ẹsẹ̀ ni wọ́n sọ pé ọkùnrin yìí ti sọ ìjà lu ìyàwó rẹ̀, tí wọ́n sì ní bíṣọ́ọ̀bù yìí ń gbìyànjú láti pẹ̀tù sí i nínú. gbogbo ọ̀rọ̀ tí wọ́n ní Ọláríbigbé ń bá ọkùnrin náà sọ kò wọ́ létí rárá, níṣe ló kọtí ikún sí i. ìbínú bá wọ̀ ọ́ lẹ́wù, ìbínú kẹ̀ kò mọ̀ pé lówó òun ò lẹ́sẹ̀ ńlẹ̀. èyí ló mú kí ọkọ ìyàwó náà lọ́ọ́ fìbínú wá ọ̀bẹ, èyí tó fi padà fi gún bíṣọ́ọ̀bù náà ní igbá àyà mọ́ ibi ọkàn rẹ̀. lójú ẹsẹ̀ níbẹ̀ ni Ọláríbigbé, ìyẹn bíṣọ́ọ̀bù ọ̀hún, ti fìdí jọlẹ̀ tó sì kú. obìnrin náà kò fi ọ̀rọ̀ ọ̀hún bò rárá, tó fi tètè pariwo síta fáráyé. àwọn ará agbègbè náà tó sáré débẹ̀ la gbọ́ pé wọ́n ránṣẹ́ sáwọn ọlọ́pàá ẹkùn Dùgbẹ̀ tó padà mú tọkọtaya náà lọ sí àgọ́ wọn láti lọ́ọ́ fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò. nígbà tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn akọ̀ròyìn, agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun Yẹ́misí Ọ̀pálọ́lá jẹ́ kó di mímọ̀ pé ọwọ́ ti tẹ tọkọtaya náà, wọ́n sì ti ń fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò. Ọ̀pálọ́lá ní tọkọtaya ọ̀hún wọ́n ti pín lọ́tọ̀ọ̀tọ̀, kálukú ń gbé lọ́tọ̀ọ̀tọ̀ ni wọn ò jọ gbé papọ̀ lábẹ́ òrùlé kan náà, àti pé òfin kò tíì tú wọn ká látìgbà tí wọ́n ti pínyà. síwájú sí i, ó ṣàlàyé pé orí bẹ́ẹ̀dì obìnrin náà ni àlùfáà Ọláríbigbé jókòó sí lásìkò tí ọkọ rẹ̀ wọlé dé. èyí ló fa ìbínú tí ọkọ náà fi fìbínú lọ mú ọ̀bẹ tó fi gún bíṣọ́ọ̀bù pa. nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní tọkọtaya ni àwọn méjèèjì lóòótọ́, ṣùgbọ́n wọn ò jọ gbé papọ̀ mọ́. kì í sì ṣe pé òfin ló tú wọn ká. gbogbo ìgbà ni pásítọ̀ máa ń bá àwọn méjèèjì parí ìjà, gẹ́gẹ́ bí ohun tí ẹni tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá sọ.
Bákan náà ló sọ pé a gbọ́ pé pásítọ̀ náà lọ sílé arábìnrin ọ̀hún tí ọkọ arábìnrin náà sì wá bá a níbẹ̀. Wọ́n sọ fún wa pé ọkùnrin náà ló gún pásítọ̀ ní ìgbáàyà. Bákan náà la tún gbọ́ pé orí bẹ́ẹ̀dì obìnrin náà ni pásítọ̀ ọ̀hún jókòó sí lásìkò tí ọkọ rẹ̀ wọlé dé, pé ó ṣeé ṣe kó jẹ́ pé ohun tó fa ìbínú ọ̀hún ni pé kété tí ọkọ arábìnrin yìí kẹ́fín wípé orí ibùsùn lẹ́gbẹ̀ẹ́ ìyàwó òun ni pásítọ̀ jókòó sí, òun ló fà á tó fi lọ mú ọ̀bẹ tó fi gún pásítọ̀ náà pa. Bẹ́ẹ̀ ọ̀pọ̀ ìgbà ni ọkọ arábìnrin náà gún pásítọ̀ yìí títí tó fi kú. A gbọ́ pé ọkọ arábìnrin náà fura wípé ó ṣeé ṣe kí pásítọ̀ náà máa bá ìyàwó òun lájọṣepọ̀. Bákan náà ló fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn méjèèjì yóò fojú balẹ̀ ẹjọ́ lẹ́yìn tí ìwádìí àwọn bá túbọ̀ parí. Ìṣẹ̀lẹ̀ yìí ló wáyé lẹ́yìn wákàtí díẹ̀ tí ìròyìn kan náà tún jáde pé fàdá kan ní ìjọ kátólíìkì kan, ìyẹn Fada Eyinaya, yìnbọn pa ọmọdékùnrin kan lórí ẹ̀sùn wípé ó ju báńgà sínú ọgbà ilé ìjọsìn nígbà tó ń sọ̀rọ̀. Ìyàwó olóògbé ọ̀hún, Bùnmi Ọláríbigbé, sọ fún àwọn oníròyìn pé oró tí wọ́n dá òun nítorí ọkọ òun fẹ́ràn ọmọ ìjọ ó jẹ́ ohun tó dùn òun, àmọ́ ṣá òun fìjà òun sílẹ̀ fún Ọlọ́run. Bùnmi ní ọmọ ìjọ ni Adébọ̀wálé tó ṣekú pa bíṣọ̀bù tẹ́lẹ̀ rí, tó sì jẹ́ pé wọ́n súnmọ́ ara tó fi jẹ́ pé wọ́n ń finú tán ara wọn. Ó ní ọkọ mi jẹ̀yà, kò tí ì ṣe nǹkan kan fún àwọn ọmọ mi èyíkéyìí, kò tí ì ṣe ìgbéyàwó kankan. Adébọ̀wálé parọ́ mọ́kọ mi ni, torí pé ọkọ mi kì í ṣe ṣìnà, mo lè gbé ẹ̀rí rẹ̀ jẹ́, ó kàn fẹ́ràn àwọn ọmọ ìjọ lásán ni. Ìyàwó bíṣọ̀bù ọ̀hún náà tún tẹ̀síwájú pé ọkọ mi jẹ́ nìkan tó máa ń kó ẹ̀mí léèyàn. Adébọ̀wálé yìí wà lára àwọn èèyàn tó ní kí ọkọ mi lè jáde síta. Ó ní ohun tí ó bá sọ fún ọkọ mi lọ́kọ mi máa ń gbọ́ nítorí ó gbàgbọ́ gan. Adébọ̀wálé yìí ló jẹ́ kí ọkọ mi lé mi síta. Ohun tí mo gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ yìí, nítorí èmi àti ọkọ mi ò gbé papọ̀ mọ́, ni pé ìyàwó ránṣẹ́ pé ọkọ mi pé ara òun kò yá, tí ọkọ mi súré lọ bá, tí Adébọ̀wálé sì bá ọkọ mi nínú ilé tó sì gún pa. Ìwádìí fi hàn wípé bíṣọ̀bù Ọláríbigbé náà kò ní aya lọ́ọ̀dẹ̀ nítorí pé òun àti ìyàwó ti pínyà lọ́tọ̀ọ̀tọ̀. Látàrí ìdí èyí ni Adébọ̀wálé tó jẹ́ ọkọ olóògbé náà ṣe fura pé ó ṣeé ṣe kí ó máa bá aya òun ṣe yùnkẹ́yùnkẹ́. Ìyàwó olóògbé náà nígbà tó tẹ̀síwájú, ó ní nígbà tí a bí ìyàwó, ó ní ọkọ mi kò bá òun ní nǹkan kan gẹ́gẹ́ bí ìyàwó Adébọ̀wálé, ìyẹn tó gún bíṣọ̀bù pa ṣe sọ. Dámilọ́lá tó jẹ́ àkọ́bí fún olóògbé náà, ìyẹn àkọ́bí bíṣọ̀bù, sọ pé ohun ìyàlẹ́nu ló jẹ́ fún òun nítorí àwọn ríra lọ́gbọ̀n ọjọ́ oṣù kejìlá. Ó ní ó jẹ́ kó di mímọ̀ pé ìyàwó afurasí yìí ló ń bá olóògbé túmọ̀ ọ̀rọ̀ sí Yorùbá lásìkò ìwàásù. Ó ní kò yà mí lẹ́nu pé bàbá mi ń parí ìjà nítorí wòlíì ni bàbá mi, tó sì máa ń tún nǹkan ṣe, kì í ba nǹkan jẹ́. Ṣùgbọ́n wá ṣe ni láàánú wípé bíṣọ̀bù ọ̀hún ní kò tí ì sí ẹ̀rí kan tó fìdí ẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ni ó ń fẹ́ aya arákùnrin tó ṣekú pa yìí. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ti ṣàlàyé ohun tó wáyé ní pàtó láàrin bíṣọ̀bù tó di olóògbé lẹ́yìn tí wọ́n gún pa. Nínú iṣẹ́ ìwádìí ọ̀hún, níléeṣẹ́ ọlọ́pàá tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ jáde lórí ikú tó pa Ṣínà Ọláríbigbé àti ohun tí afurasí tó gún bíṣọ̀bù náà pa rí lọ́bẹ̀ tó fi wà rọ́wọ́, ìyẹn Adébọ̀wálé. Nínú àlàyé agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun Yẹmisí Ọ̀pálọlá lásìkò tó ń bá ikọ̀ oníròyìn sọ̀rọ̀, jẹ́ kó di mímọ̀ pé ọmọ ìjọ ni tọkọtaya náà jẹ́ nílé ìjọsìn olóògbé nílùú Òṣogbo, ṣùgbọ́n ọkọ ti kúrò nílé ìjọsìn náà tipẹ́tipẹ́. Ó ní ọjọ́ kìíní oṣù kìíní ọdún 2025 níṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀. Ó ní gẹ́gẹ́ bí ohun tí àwọn gbọ́ ni pé ọkùnrin tó gún èèyàn pa yìí àti ìyàwó rẹ̀ ni wọ́n ti ṣe gààyà fúnra wọn nítorí ọ̀rọ̀ èdè àìyedè táwọn méjèèjì sì ti pinnu láti máa gbé lọ́tọ̀ọ̀tọ̀ fún ọdún kan báyìí, ṣùgbọ́n ìlú Òṣogbo ni wọ́n jọ wà. Bákan náà, ohun tí ìwádìí táwọn ṣe fi hàn ni pé
wọ́n gbọ́ pé pásítọ̀ yìí máa ń lọ bá wọn parí ìjà lóòrèkóòrè, ṣùgbọ́n bóyá ọkọ obìnrin wá kẹ́fín pé nǹkan kan ń lọ láàárín pásítọ̀ yìí àti ìyàwó rẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe sọ fún wa nínú ìwádìí tí wọ́n ṣe. Wọ́n jẹ́ kó di mọ̀ pé ọkọ arábìnrin náà tó gún bíṣọ̀bù pa sọ wípé òun kẹ́fín wípé nǹkan kan wà láàárín bíṣọ̀bù àti aya òun, tí òun sì ti ń gbọ́ fìrìfìrì náà ti pẹ́ kó tó di pé òun ká pásítọ̀ mọ ibi tó ti wá bá ìyàwó òun. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá náà tẹ̀síwájú pé ohun tí ọkùnrin yìí ń tẹnumọ́ ni pé orí ibùsùn lẹ́gbẹ̀ẹ́ ìyàwó òun lòun ti bá pásítọ̀. Ìwádìí jẹ́ kó di mọ̀ pé bíṣọ̀bù Ọláríbigbé yìí kò ní aya lọ́ọ̀dẹ̀ torí òun àtaya rẹ̀ náà ti pínyà. Ní ara ló ta òun nígbà tí òun gbọ́ wípé bíṣọ̀bù tún ti wà ní ilé ìyàwó òun. Ara ló ta òun tóun fi gba ilé ìyàwó òun lọ, tí òun sì bá pásítọ̀ níbẹ̀. Ó ní kódà orí bẹ́ẹ̀dì ìyàwó òun ni òun ti rí tó jókòó sí. Ó níbẹ̀ gan lòun gún pa sí lẹ́sẹ̀kẹsẹ̀ pẹ̀lú èròǹgbà pé pásítọ̀ ń fẹ́ ìyàwó òun. Ọ̀pálọ́lá tún jẹ́ kó di mímọ̀ pé ọkọ àti ìyàwó ni wọ́n ti wà ní àhámọ́ báyìí tí ìwádìí sì ti bẹ̀rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà. Ìṣẹ̀lẹ̀ yìí ló wáyé lẹ́yìn wákàtí díẹ̀ tí ìròyìn jáde pé àlùfáà ìjọ kátólíìkì kan Fada Joseph Eyinaya yìnbọn pa ọmọdékùnrin kan lórí ẹ̀sùn wípé ó ju báńgà sínú ọgbà ilé ìjọsìn ní ìpínlẹ̀ Imo. Ẹ láǹfààní láti sọ ojú ìwòye yín àti èrò yín lórí ìròyìn yìí. Olúwarẹ̀mílẹ́kún Elégbèdé ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Yorùbá Gidi TV. Bàbá Aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara. Bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó, bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa. Bí ṣòro bá fojú kan Bàbá Aládò, gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀. Bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́, kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí Ọlọ́run? Àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀? Tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí. Bàbá Aládò fúnra ẹkùn ọkọ̀ òkè ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀. Bàbá Aládò fúnra ó ti dé láti abúlé Aládò, ìlú olórílẹ̀ méje ní ìlú Ìbàrìbà. Ó ṣe pàtàkì kí o tètè kàn sí Bàbá Aládò. Wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. Ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba, Lego herbal mixture àti Osconto capsule. Èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. Ẹ máa pe Bàbá Aládò 08028121088. Dúpẹ́jọ́, ó yá dúpẹ́jọ́. Ọpẹ́ la mú wá o. Ọpẹ́ la mú wá. Ọpẹ́ la mú wá. Àwa dúpẹ́ fọba tó dá wa sí. Ọpẹ́ la mú wá. Ọpẹ́ ìyìn ọpẹ́ ògo ọpẹ́ la mú wá o. Ọba láyé lọ́run o, ìwọ nìkan ṣáá lọ́pẹ́ yẹ o. Ọpẹ́ la mú wá. Olóore mi o, aláàánú mi o, mo wá dúpẹ́ òòrè rẹ. Ọpẹ́ la mú wá. Máàkì o, máàkì o, máàkì o, máàkì. January, February, March, Jamaki. April, May, June, máàkì o. July, August, September, àti kí. October, November, December, káfíńdò. Máàkì o, máàkì o, máàkì o, máàkì. Ọ̀rẹ́ bó bá ṣe pọ̀ mọ́ ló ká, bó jẹ́jà tàbí tọ́kì. Bọ́dún tuntun bá wọlé, òní ṣe tàwa lọ́gbẹ̀ wọn. Àní bó bá ṣe pọ̀n mọ́ ló ká, bó bá ṣe pọ̀n mọ́ ló ká, bó jẹ́jà tàbí tí ń kó bọ́dún tuntun bá wọlé ká má ṣe tà wá lórí àìsàn o. Ẹni nòdò tó ńlá ṣúgà jẹ̀dí ló máa pa. Dádì, mami, brother, sisters máa ronú mọ́. Àní bó ní kòrò ọ̀la máa dùn máa ronú mọ́. Bó ní kòrò ọ̀la máa dùn máa kí o máa kí. Yes, sir. Come on, give them. Hey. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá ó tó máa bá plane. Irọ́ ni.
tó ń yọ ikú pa á bọ̀ sí òkú èkó èyí tó ń jọrẹ́ mọ́lẹ̀. ọ̀rẹ́ mi mọ̀ wọn ara rẹ̀ o. wọn ara rẹ̀. eré kìlọ̀ lọ́kadà fẹ́ sá tó máa bá plane. eré kìlọ̀ lọ́kadà fẹ́ sá tó máa bá plane sáré. ọlọ́kadà tó ní mọ́tò ló jọ ń díje. bí wọ́n ti tẹ̀síwájú máa ló dọ̀ mo ní mọ́tò. ọlọ́kadà gbéyọ̀ lọ́tún gbéyọ̀ lọ́sì ó gbẹ̀yìn yọ̀ ó. pẹ́pẹ́ furu ọlọ́kadà ó lámọ̀ tó dáadáa. eré kìlọ̀ ọlọ́kadà fẹ́ sá tó máa bá plane. eré kìlọ̀ ọlọ́kadà fẹ́ sá ohun tó máa bá plane figagbága. ẹ̀bùn lórí gbọ́gbá gidi ẹ̀bùn lọ̀rọ̀ sísọ fún mi. ẹ̀bùn lórí gbọ́gbá gidi ẹ̀bùn lọ̀rọ̀ sísọ fún mi. mo dúpẹ́ ọgbọ́n orí eléyìí tí mo fi ń kéwì MC Man bàbá mo jẹ́. Báṣùgbà mọ́ mi o. ọ̀tọ̀ tún ní kọ́mẹ́dì tí mo fi ń dẹ́rìn pòṣónú. tí mo fi ń dẹ́rìn pòṣónú.